Ọlá àti ìyá ẹ̀ máa ń ṣèṣe ẹni ayé ń yẹ káàkiri àdúgbò. Àwọn ará ìjọ àti ará àdúgbò bẹ̀rẹ̀ sí ní pẹ̀gàn yẹ oyin àtoyin. Láàárín bí oṣù mọ́kànlá, Ọlá lọ bá ọkọ ẹ̀ ní òkè òkun. Gbogbo ìwọ tó ń gbọ́ mi, ṣàmì àdúrà yìí, o ò ní jẹ ìyà oníyà. Àṣé ọmọkùnrin tá à ń wí yìí ní àrùn ọpọlọ ní eléyìí tí àwọn òbí ẹ̀ mọ̀ ṣùgbọ́n tí wọn ò sọ síta. Ọlọ́run ò dá wa dọ́gba. Àrùn ọpọlọ ò kì í ṣe ohun tójú ò rí rí, ṣùgbọ́n ọmọkùnrin yìí ò ní lo àwọn oògùn tó yẹ kó lò. Júdásì ọ̀dàlẹ̀ ò jẹ̀yà tó Ọlá. Bẹ́ẹ̀ ni ìyá Ọlá máa sọ fún ọmọ ẹ̀ lórí fóònù wípé àmúmọ́ra nílé ọkọ o, kò gbúdọ̀ kúrò níbẹ̀. Ní báyìí, ọmọkùnrin yìí ti gba ojú kan ní ọwọ́ Ọlá o. Wọn ò kẹ̀ lè rán lọ sí ẹ̀wọ̀n nítorí he was clinically diagnosed. Ọlá ń sunkún pé òun fẹ́ padà sílé, àmọ́ ṣé ní ìlú tí ọ̀wọ́n epo parapọ̀ mọ́ àìrówó rà á? Ìyá Ọlá ní Kọ́lá